Ṣakí wà ń bí o. Àṣàbẹ̀ kú wa irú wa o. Bọ̀dá ìmọ̀ abẹ́ wá ra ta o. Ṣakí wà ń bí abọ́jú Tòmátò wà wà ń bí bí o o. àti rodo ṣọ̀mbọ̀. Àti tó ń lọ yẹn ẹ máa bọ̀ gàrí wà ń bí. Bọ̀dá. Ọlọ́run lè ní Sunday tó yẹ kọjá ìyá ọjà ọ̀yà tàlàwá ṣẹ̀ bá Ọlọ́run ṣàánú o lè ní Sunday. Ẹ̀yin ará ọjà yìí, ìyá lọ́jà, bàbá lọ́jà, oníṣòwò, oníṣòwò, ọmọ iléèwé, ẹ gbọ́rọ̀ Olúwa o. Lónìí ọjọ́ ìsinmi, kí ló ń tà tí ò sáyè fún Ọlọ́run? Ó wá sọ́ra rẹ̀ di sáràtà. Ó ti gbàgbé pé Ọlọ́run ní bùkún làálàá ẹ̀dá. Ọlọ́run ní ọba èrè. Èrè kí ni fún ènìyàn tó torí ọjà ayé ìmúlẹ̀ mọ́fọ́ lásánlàsàn tó wá pàdánù ilé ológo? Ẹ̀yin ará ọjà yìí, mo bẹ̀ yín mo rọ̀ yín, ẹ fàyè sílẹ̀ fún Ọlọ́run. Ẹ gbọ́ o, kò sí jagunjagun ayé yìí tó lè bá wa jagun ayé wa bíi ti Ọlọ́run. Tàlẹ́ lágbára ayé níwájú ọba ọ̀run, ọba tí fọba jẹ tó tún lè rọba lóyè. Àwọn ọ̀run sọ̀rọ̀ ògo Ọlọ́run, òfurufú fi ṣáwọ̀ rẹ̀ hàn. Ajáde ajá ń fọhùn, òru dé òru fi ìmọ̀ràn wọn. Alọ́rọ̀ bínú sàdáyà wàsà bíríkù alẹ́gà mọ̀ra mùsà bíríkì. Bíríkù dalẹ̀ jìrì wọ́n mímí alá. Arababu alekaraba mọ̀mí sádúrà lẹ́bìrì wọ́n mímí. Arababu alekajìrìwò alálẹ́ka mọ̀mọ́ mi sọ́bìrì. Arabu kẹ̀kẹ́ bọ́bìrì. Stop abeg. Wetin una dey shout? I no go gree. Kí ló mú yín tán pariwo kẹ́kọ̀ọ́ ń disturb àwọn ará ọjà? Kí ló ṣe yín? Àmọ́ ẹ dìde sókè jọ. Kí ló bá nonsense wá? Ẹjọ́ oya ẹ kúrò ànú yín kúrò mi. Ẹ kúrò ànú kúrò mi. I don't want to see you again. Tẹ bá dẹrù pé ní strong head, I will gun you down right now. Get out of here. Ta ló fẹ́ fọ́ báàlù ṣẹ̀kẹ̀rẹ̀? Ta ló fẹ́ mọ́ ní ṣọ́ọ̀bà ọ̀run? Ènìyàn lè ní kí máa yí Jésù. Adógún ni ènìyàn lè ní kí máa yí Jésù. Adíjà ni. Adíjà ni. Akítóbi. Adíjà ni. Orí màládé o. Adíjà ni. Ọlọ́run àgbárí mú ní tàpá. Adíjà ni. Wọ́n ìníkà. Adíjà ni. Àṣàdì. Adíjà ni. Ọlọ́run bàbá mi olówó òkèrè o. Adíjà ni. You this woman, you are very stubborn. I ask you to shut up. Àti ẹ̀ lọ́lọ́ dẹ́ pariwo yìí gan. I will deal with you. Ọlọ́run tẹ́nìkan ò dìbò yàn tó jókòó lórí ìtẹ́. Ọlọ́run tẹ́nìkan ò dìbò yàn tó tó ọlá rẹ̀. Ọlọ́run tẹ́nìkan ò dìbò yàn tó jókòó sórí ìtẹ́. Ọlọ́run tẹ́nìkan ò dìbò yàn tó tó ọlá rẹ̀. Will you shut up? Will you shut up your mouth? I beg, where your God dey? Where we dey die for war front? Níbo lọ́lọ́yin wà nígbà tá à ń jagun Liberia? Níbo lọ́lọ́yin wà nígbà tá à ń jagun Sierra Leone tá à ń kú títorí tiyín? Ọlọ́yin yẹn ó máa gbà yín sílẹ̀ bí ilé ni. Ẹ lọ pè wá. Ìwọ kan wọ́n pọ́sibí. Ajẹ́ kí iṣẹ́ àyàlẹ́ yìí pọ́sibí. Orí mi ò àbútù lẹ́sẹ̀ mi sójà kí ni mo ṣe? Sójà máa ti lọ wọ́n àwọn fìyà jẹ yẹ́wẹ́yẹ́ fìyà jẹ àwọn ẹni Ọlọ́run. Wọ́n ṣe ń lọ wọ́n ìyá máa jẹ ní òun sójà. Ogun ọ̀rẹ́ sọ̀kalẹ̀ o. Kẹwàá níjà lọ́wọ́ ogun ayé o. Marketed and distributed by Solution Music and Films International Limited. The Young Marketer. Shop AB26. Alaba International Market. Ọjọ́ Alaba Lagos. Telephone 006 722 1402. Ẹ tètè lọ ra ti yàn.